Ìwé ìròyìn Daily Post gbé ìròyìn kan lónìí. Ìròyìn tó gbé yìí ó lè má jọ wá lójú. Ẹ jẹ́ á pe àkíyèsí ara wa sí àwọn nǹkan kan. Ìròyìn South Africa ni. Ṣé ẹ mọ̀ wípé kì í ṣe ìròyìn mọ́ wípé àwọn ará South Africa wọ́n ń pa àwọn ọmọ wa, wọ́n ń ṣe wọ́n báṣubàṣu, wọ́n ń ṣe wọ́n rédèrèdè. Ṣùgbọ́n kinní kan tó wà ńbẹ̀, ìyá wa Ojukwu, Bianca Ojukwu tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní Nàìjíríà, wọ́n sọ̀rọ̀ kan nínú Daily Post lénìí pé Nàìjíríà ò ní gbà kí wọ́n máa ṣe àwọn ọmọ wa báṣubàṣu. Bẹ́ẹ̀ ni, kò yẹ kí Nàìjíríà gbà. Ṣùgbọ́n àkókò wo ni wọ́n ti bẹ̀rẹ̀? Ìgbà wo ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rí? Orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fẹ́ràn kán máa fọwọ́ yẹpẹrẹ mú nǹkan ó dìgbà tó bá wá di wàhálà bí ọ̀rọ̀ àwọn terrorist. Nígbà tó yẹ kán dojúkọ wàhálà kan kó má bàa búrẹ́kẹ́, wọn ò ní lè dojúkọ. Ọ̀rọ̀ tí ìyá wa Bianca ń sọ yìí, lẹ́yìn ìgbà fídíò àwọn obìnrin méjì tí wọ́n já sí ìhòhò Olúwa ní South Africa, tán lù, tí wọ́n dẹ̀ kámẹ́rà wọn tí wọ́n fi wọ́n ṣẹlẹ́yà, ni wọ́n tó mọ̀ wípé Nàìjíríà ò ní gbà. Ni wọ́n tó mọ̀ wípé ó yẹ kí wọ́n gba gbogbo láísẹ̀nsì àwọn South Africa tí wọ́n fi ń ṣiṣẹ́ níbí, tí wọ́n fi ń ṣe business. Wọ́n ní aṣojú wọn, mínísítà ilẹ̀ òkèrè tiwọn náà Làmódà àbí nǹkan, òun àti ìyá jọ sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ṣetán láti máa wá lọ kó àwọn ọmọ wa wọlé. Ẹ gbọ́ nígbàwo sígbàwo, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ní kété tí wọ́n ti bẹ̀rẹ̀ tó ti ń kọjá ọ̀sẹ̀ kan kọ́ ló yẹ kí wọ́n ti arrange? Ṣùgbọ́n wọ́n ń arrange 2027 lọ́wọ́. Kí ló dé náà? Tẹ́mi ò bá tí ì ṣòfò rẹpẹtẹ. Even ó ń ṣòfò rẹpẹtẹ gan, ẹ̀ ṣetán àti dóòlà ẹ̀mí. Kí ni democracy? Ṣebí ìjọba tó yẹ kó dáàbò bo dúkìá àtẹ̀mí ni? Is it for people to the people or for terrorists to the terrorists? What is it for? Ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa wá arrange. Bẹ́ẹ̀ tún ṣe sọ yìí, bí ẹ bá tún arrange ni. Kí ló dé torílẹ̀-èdè Nàìjíríà wá rí báyìí? Ká fọwọ́ yẹpẹrẹ mú nǹkan. Àwa wí tán, wọ́n ní bàbá òṣì ọ̀mọ̀lẹ̀. Àwọn náà wá ń sọ àṣírí àwọn DSTV, gbogbo àwọn iṣẹ́ wọn Nàìjíríà, pé ní Nàìjíríà ń bí o, bí DSTV yẹn ò bá lo oṣù kan, iye tó rà bẹ́ẹ̀ ó máa bá ń bẹ̀ ni. Ṣùgbọ́n Nàìjíríà bó o bá lọ, bó o wò ó, owó yẹn máa tán, wọn ò dá, wọn ò ṣèyàn rí. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni? Ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ lánàá? Ẹ dákẹ́. Ọlọ́run rí yín. Ẹ lè ṣe kẹ́ ẹ mú jẹ kẹ́ ẹ mú gbé títí ọlọ́jọ́ ó fi dé. Ọlọ́jọ́ ó dé níjọ́ kan, tó bá dẹ̀ dé náà ẹ lọ àbí. Orúkọ yín ò ní parẹ́, ìtẹ́ ẹ ṣe nígbà tẹ́ wà ń bẹ̀. Gbogbo ẹ̀yin olórí là ń sọ o. South Africa, ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ arrange láti lọ ká àwọn ọmọ wa wá. Bí ilé bá dáa, kí ni wọ́n ń wá ká? Kò sétò ààbò. Wọ́n tún sá kúrò nílé tí ò ti sétò ààbò. Wọ́n tún lọ bá àwọn burúkú pàdé. Ta ló lé wọn lọ? Bí ilé ò bá dùn, bí ìgbẹ́ nílùú rí. Bóde ò bá dùn, bí ìgbẹ́ nílùú rí. Ẹ wá máa pariwo, wọ́n ń travel, wọ́n ń jápa, wọ́n ń ṣe kinní kan. Báwo ni wọn ò ṣe jápa? Báwo ni wọn ò ṣe jápa? Àwọn the best of the best ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà dẹ̀ ń jápa. Ṣé bí wọ́n bá sá fúkú ńlé, tí wọ́n tó fẹ́ bá kú pàdé lọ́hùn, létawà ló yẹ kẹ́ ẹ máa rántí pé ó yẹ kẹ́ ẹ lọ gbé wọn wá. Ọlọ́run ó ṣàánú gbogbo wa o. Ṣeun Agboola lórúkọ tèmi.